Kilarigbo Live TV. Ó tọ́ sípò yẹn la ṣe tẹ̀lé. Tinubu ò ṣe jẹ, Tinubu ò ṣe pa, ìyẹn tí ẹ tẹ́ yẹpẹ̀ ẹ má tẹ Tinubu, Tinubu ò ṣe pa. Aṣíwájú Tinubu ò ṣe pa, Tinubu ò ṣe pa, ìgbà tí ẹ pa lágbájá tẹ́ pa tọ̀mẹ̀dùn, aṣíwájú ò ṣe pa. Àkàbí ní òde bí àkàbí ni. Ìjú lórí kan tún ẹ ṣe, ìta lórí kan fà ẹ mọ́ra, àìbínú gbogbo àpárẹ, gbogbo méjì ọkà bàbá, gbogbo mẹ́ta ọkà wáṣẹ́, orí lójúmọ́ ẹnu, gbogbo ọ̀nà níjúmọ́ ẹsẹ̀, akọni ìmọ̀ tún ìmọ̀jọ́, ìwé ní níwọ̀n kì í dálẹ̀, kọ́ba lọ mẹ́lẹ́mọ́, wá bíjọ́ ẹlẹ́mọ́. Yau ana ce wacce muka na son mu nuna farin cikinmu da goyon bayanmu ga Bola Ahmed Tinubu Asiwaju Jagaban. Aṣíwájú ọ̀gá mi, ìbábíjọ́ lórí. Tinubu ti dé o, ẹ̀yin èèyàn wa. Tinubu ti dé o, ẹ̀yin èèyàn wa. Gbogbo ẹni tí èyí wọn máa yọ. Èèyàn tó wọ́n jà sáàgó lónù. Ọrọ̀ ajé lọ sókè òwò dé. Akọ̀bí Adébí aṣíwájú. Pẹ̀lú ìmọ̀ kan tàbí mọ̀wé jọba lọ. Pẹ̀lú inú kan ṣàkóso ní blessing. Torí mo ẹgbẹ́sẹ̀ ọ̀run ṣubú lọ́tún rẹ̀. Fún kọ́kọ́ kò ní ṣọmọ lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ pàdé mi. Èmi nìkan kan mọ̀ wá. National chairman. Èmi nìkan kan mọ̀ wá. Mo ní bàbá nígbẹ̀jọ́. Owó náà ó pàdé ọlá. Èrìà. My national chairman Yóò gbọ́ etí dùn. and is member of the executive committee. Stop playing. Ìyára ayé kẹ̀kẹ́. Májọ́rò I ayọ̀. thank very much the governor and the member of our party in Lagos for doing a yeoman job and putting this rally together. I am indeed grateful to God Almighty, to all of you people, to the people of Lagos, to the members of the cabinet of Buhari, the national chairman was almost painted like a pancake. He got here. He spoke his mind. He commended all of you. I say thank you. Thank you from the bottom of my heart. It is a boom revolution. Boom. 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 Sọ̀rọ̀ ẹnu ẹ̀, ayé mi mú ẹ sí. Akọ̀bí aṣíwájú. Sọ̀rọ̀ ẹnu ẹ̀, ayé mi mú ẹ sí. Múnimúni kì í mọ̀ ṣàn. Sọ̀rọ̀ ẹnu rẹ̀. Ayé mi mú ẹ sí. Akọ̀bí múnimúni kì í mọ̀ ṣàn. Sọ̀rọ̀ ẹnu ẹ̀, ayé mi mú ẹ sí. Orin yìí gan tí ìyá mi máa ń kọ kọ́lọ̀ ń borí jì wọ́n kó tẹ́ wọn sábẹ́bẹ́ rẹ̀ ó ní dágùnró ò ṣe jẹ́ dágùnró ò ṣe jẹ́ ìyẹn jẹ́ tẹ̀tẹ̀ ẹ má jẹ́ dágùnró ò ṣe jẹ́. Aṣíwájú dákun
dákúrò ò ṣe dákúrò jẹ. ò ṣe jẹ àkọ́bí dákúrò ò ṣe jẹ ìjọ tí ẹ jẹ tẹ̀tẹ̀ ẹ má jẹ dákúrò dákúrò ò ṣe jẹ. Tinubu ò ṣe jẹ. Tinubu ò ṣe pa. Ìyẹn tí ẹ tẹ yẹ̀pẹ̀ ẹ má tẹ Tinubu. Tinubu ò ṣe pa. Aṣíwájú Tinubu ò ṣe pa. Tinubu ò ṣe pa. Ìgbà tí ẹ pa lágbájá tẹ̀ pápá mẹ́nu. Aṣíwájú ò ṣe pa. APC. APC. Progress. God Almighty, we bless all of you. We bless the governor and his cabinet who put this rally together. I don't feel anything is missing here today, but a promise that we will continue a progressive government for this country where everybody will be included. You will not be forgotten in education, in health care, in employment. You will not be forgotten. We will do our best. It is not easy at the starting point, but Nigeria has seen progress. I know one man, one selfish man. Let me detour a little bit. He's been running since 1999. Atiku. Atiku. Àwọn pẹ́fẹ́gù articulated vehicle wọ́n gbọ́ lápapá o. Aaron olóhùn ó rọ̀ lórí PDP àbí bẹ́ẹ̀ kọ́ ó rọ̀ lórí ACN àgbàlẹ̀tùn àbí bẹ́ẹ̀ kọ́ ìṣòlóore ṣẹ̀ráyé àwọn bíbí sólóore nìyẹn. ìṣọwọ́ aláàbùkù àfibí Kò yẹ kó ṣòlóore. rọrùn. Ẹ fi ìbò sọ fún kó lọ jókòó lé. Ẹ lọ fìbò yín PVC yín ó ní kẹ́ wá fi nà ọ́ lẹ́gbàá kẹ́ fi rìtáyà ẹ̀ lọ́tẹ̀ yìí. Ó ló wá PDP. Kí lẹ máa dìbò fún? Kí lẹ máa dìbò fún? Ẹnáwó yín sókè tó bá jẹ́ APC ni. Àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí. Àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí o. Àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí. Bó bá bá jọ̀bù, àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí o. Ẹ̀yin ará mi, bó bá jíjọ́ ta ọ̀fẹ́ dìbò, àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí. Àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí. Àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí o. Àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí. Àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí o. Ẹ̀yin ará mi, bó bá jíjọ́ ta ọ̀fẹ́ dìbò, àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí. Thank you. Thank you. Ẹ̀yin ẹ má gbọ́ nǹkan tó ń wí. Mo kàwé ẹ̀ láàárọ̀ yìí. Olóòrọ̀ láti better Nigerian future. Ọdún mẹ́rìndínlógún náà fi wà ń bẹ̀. Estimated billing náà fún yín.
ọdún mẹ́rìndínlógún náà fi wà ń bẹ̀. Wọ́n rántí Badagry road. Wọ́n rántí East West road. Wọ́n rántí ọ̀nà Gavancha, ọ̀nà Sokoto, ọ̀nà Kaduna. Wọ́n rántí Second Niger bridge. Àfibísọ́ lóore ni wọ́n. Ẹ má dá wọn lóhùn. Ẹ má ṣe para lé wọn, ọ̀dàlẹ̀ ni wọ́n. Ẹ má ṣe gbọ́kàn lé wọn, ọ̀dà. Dárúkọ wọn ò dárúkọ náà. Dárúkọ wọn. Ẹ má ṣe para lé wọn, ọ̀dàlẹ̀ ni wọ́n. Ẹ má ṣe gbọ́kàn lé wọn, ọ̀dà. Ó ti di ṣe wọn, ó ti di wá wọn, ó dẹ̀ ti mọ́ wọn lára. Má ṣe para lé wọn, ọ̀dàlẹ̀ ni wọ́n. Má ṣe gbọ́kàn lé wọn, ọ̀dà. Ṣẹ́yìn náà rí ẹ̀rí Kánò bí abẹ́ ẹ̀rí. Ẹ̀rí Katsina bí abẹ́ ẹ̀rí. Ẹ̀rí Kaduna bí abẹ́ ẹ̀rí. Ẹ̀rí gbogbo àwọn gọ́vnọ̀ Jigawa bí abẹ́ ẹ̀rí. Ẹ̀rí gọ́vnọ̀ Kebbi bí abẹ́ ẹ̀rí. Ẹ̀rí Kwara bí abẹ́ ẹ̀rí. Gọ́vnọ̀ Kwara. Ẹ̀rí gbogbo wọn yẹn. Ẹ̀rí ti Plateau bí. A ní sọ̀kọ̀ọ̀kan nù. A ní sọ̀kọ̀ọ̀kan nù lára wọn. Àwa pẹ̀lú wọn ládìjọ́ máa ṣèjọba yìí pẹ̀lú yín. Wọ́n wá fi kàn yín lóko. Ẹgbẹ́ òkú làwọn fara mọ́. Pé Bọ́lá Tinubu aṣíwájú. Ẹ̀gbọ́n ọmọ àṣàbí. A ṣòro fáwọdé yìí o. Àwọn náà ṣòro fáwọdé gbogbo Nàìjíríà. Aṣíwájú ti dé, ìrọ̀rùn dé, àkànbí dé, owó dé, àkànbí dé, iṣẹ́ dé. Gbogbo ọmọ Nàìjíríà o. Àwọn náà ṣòro fáwọdé yìí o. Ẹ̀jẹ̀ mi ni ẹ kí n bọ̀, àkànbí ewé ayò, ewé tún méje, ìtú lórí kan tún ẹ ṣe, ìta lórí kan fà ẹ mọ́ra, àìbínú gbogbo àtàrẹ, gbogbo méjì ọkà bàbà, gbogbo mẹ́ta ọkà wáṣẹ́, orí lójúmọ́ ẹnu, gbogbo ọ̀nà níjúmọ́ ẹsẹ̀, àkànbí. Ìmọ̀ tún ìmọ̀jọ́, ìwé mi ni wọ́n kì í dálẹ̀. Tọ́ba lọ mẹ́lẹ́mọ́, wá bí jóye ẹlẹ́mọ́. Tọ́ba lọ bẹ́ẹ̀ni, wá bí jóye ẹrùkù. Àkànbí bọ́wọ́ wọn bá tẹ̀sí, wá bí jóye aláré. Ọlọ́run dákun má padà lẹ́yìn yẹn. Aṣíwájú àkànbí, Ọlọ́run dákun má padà lẹ́yìn ẹ̀, ó máa gbàgbé ọ̀rọ̀. Àkànbí torí pé ó ṣe fọ́ nílé, ó ṣe dáadáa. Aṣíwájú ṣe fàlejò, ó ṣe dáadáa. Olódòdó ó ṣe fọ́ nílé, ó ṣe dáadáa. Àkànbí ó ṣe fàlejò, ó ṣe dáadáa. Àsìkò ti tọ́ka sẹ̀sọ́ ẹ̀rù. Àsìkò ti tọ́ka sẹ̀sọ́ ẹ̀rù. Àsìkò ti tọ́ka sẹ̀sọ́ ẹ̀rù. Aṣíwájú. Àsìkò ti tọ́ka sẹ̀sọ́ ẹ̀rù. Ẹni wá dìbò APC, aṣòro, ajèrè, akéré òkòdè. Àwọn títí wọ́n ti bàjẹ́, wọ́n ní kó dánmọ́ tiwa.
Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.